aláàánú àwọn aláìní pásítọ̀ Agbala Gabriel ti dé. Ó ti gbé bó ṣe máa ń ṣe dé láti ran àwọn ènìyàn lọ́wọ́. Lórí Agbala Gabriel bàbá wa bàbá láàánú mà ní. Bàmí bá ti mọ́ta mi ò ṣe mo dúpẹ́. Bàbá láàánú mi èèyàn mi bàbá láàánú everybody ni ò ṣeun Gabriel ò ṣe mo. Báyìí náà nítorí Gabriel bàbá wa. Transformer fọ́mọ tí ò ní iná aṣọ bora fọ́mọ tí ò ní umbrella fẹ́ni tójò ń pa. Bàmí bí túra sùlà mi fún jòwó mi. Mo ti ń jẹ níbẹ̀ Gabriel. Agbala Gabriel láwọn àtàgbé ń ṣeré lọ́wọ́ Adémọ́lá orí ẹ̀ ò ní burú láyé. Màmá tẹ̀ ń wò nínú fọ́nrán yìí ni wọ́n pè ní Àdùnní Àdè Fátímọ̀ tó jẹ́ olórin nígbà kan, àmọ́ nígbà tó ní jàǹbá ọkàn náà ni ò lè fi bẹ́ẹ̀ lọ máa ṣeré mọ́. Àmọ́ ó ti dé ọ̀dọ̀ Agbala Gabriel báyìí o. Ó wá béèrè fún ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ sì ti mọ̀ wípé Agbala Gabriel máa ń ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ti ṣèrànlọ́wọ́ fún àwọn olórin lóríṣiríṣi, Parí Olódó àti oríṣiríṣi àwọn òṣèré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn arúgbó, àwọn aláìní. Màmá yìí ní ẹ̀bùn orin, ó sì ń kọrin. Tẹ́yìn náà bá gbọ́, ẹ máa rò pé bíi Súlé Àlàó ni. Tẹ́ ẹ bá gbọ́ bó ṣe ń kọrin, ẹ rò pé Súlé Àlàó, Pasuma àbí Atawẹ́wẹ́ àbáwọn olórin fújì mìíràn ló ń kọrin ni. Lóòótọ́ màmá yìí ṣàlàyé bó ṣe lọ ṣeré l'Abẹ́òkúta nígbà kan. Nígbà náà ló l'accident tó fi jẹ́ wípé gbogbo owó tí màmá yìí sọ pé òun pa, màmá tiẹ̀ sọ pé owó tóun pa nígbà tóun lọ ṣe l'Abẹ́òkúta yìí ló pọ̀ jù nínú owó tóun ti pa nínú gbogbo eré tó ti ń ṣe. Màmá yìí ṣàlàyé pé gbogbo owó ló lọ pátápátá. Ó ní ọmọ òun 4 ló kú tó ń ṣeré fóun. Àwọn ọmọ lẹ́yìn ẹ̀ 4 ló kú nínú accident náà. Màmá ní látìgbà yẹn náà ni gbogbo nǹkan ti dàrú títí di ìgbà tí ọ̀rẹ́ òun fi ní kóun wá sí ọ̀dọ̀ Agbala Gabriel. Welcome to DIGINAIJA, where we bring you latest stories. Remember to like, share and follow us. Agbala Gabriel jẹ́ pásítọ̀ àti ẹni tí àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí gbajúgbajà aláàánú tí àwọn olóyìnbó pè ní philanthropist, tó sì ti ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́. Àrà ọ̀tọ̀ tún ni èyí o tí ó fẹ́ ṣe fún màmá olórin yìí. Àkọ́kọ́ náà ó ní kí wọ́n bá ṣètò fóònù. Tẹ́ ẹ bá wo fọ́nrán yẹn dáadáa, ó sì tún béèrè pé gbogbo ẹni tó bá fẹ́ ran màmá yìí lọ́wọ́ lórí ọ̀rọ̀ abẹ́rẹ́. Agbala Gabriel yìí a wá wò pé tó bá jẹ́ pé gbogbo àwọn olówó, àwọn ọlọ́lá ìlú ló ń ṣe dáadáa fáwọn èèyàn báyìí, tá à ń rí àwọn philanthropy, kò yẹ kí àwọn aláìní ṣì wà láàárín wa. Ìṣẹ́ àti òṣì á máa dínkù láyìíká wa o. Ẹ gbọ́ bí màmá yìí ṣe l'accident àti gbogbo ohun tó là kọjá, àti bí Agbala Gabriel ṣe béèrè fún ìrànlọ́wọ́ fún. Àbí mo ṣe ní jagunjagun ìtàdébọ́lá bá lọ jù mí sí Amẹ́ríkà lásán, ẹ̀yin kan ṣì mí mọ̀. Ẹni ṣe màmá ọjọ́ yẹn Adémọ́lá mà níyẹn. Èmi Àdùnní alájà Fátímọ̀, ó ṣe Adémọ́lá orí ẹ̀ ò ní burú láyé. Bàbá láàánú everybody mi, ọ̀pọ̀pọ̀ ìwọ náà máa jó. Onda. Ẹjọ́ mo tún wá ké fún, mo ní mo fẹ́ gba abẹ́rẹ́ kan, ìkọ̀ọ̀kan 97,000. Mo ti ra 2, wọ́n bá ní ìbáradé mọ́lá mara 5 tó kù, ẹsẹ̀ mi àdúró dáadáa. Tó bá tọ́jú mi tán, a tún jù mí sí Amẹ́ríkà. Adémọ́lá bàbá mi, ó yá everybody máa jó. Mo ń bọ̀ náà. Ta ló ni màmá yìí? Níbo ni màmá yìí ti wá? Ajá ni mo ti wá. Níbo lẹ ti wá súnmọ́ wọn? Ajá ni mo ti wá. Ajá lẹ ti wá? Bẹ́ẹ̀ni ọmọ. Ṣé orin lẹ ń orin gangan lẹ ń kọ? Orin gangan ni mò ń kọ. Kí ló sún yín débi, kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́? Ìgbà tí mo lọ kọrin, mo wá lásẹ̀tì, gbogbo owó àkáǹtì mi mo ti fi tọ́jú àwọn boys. Ìgbà tẹ́ lọ kọrin lásídẹ́ǹtì? Gbogbo owó mi mo ti fi tọ́jú àwọn boys, kò sí nǹkan kan lọ́wọ́ mi àti ìjà tí mo wàhálà. So kò sí fóònù lọ́wọ́ mi bí ṣe wà, mo dẹ̀ ní síìmù. Náà ẹnìkan máa tiẹ̀ kọ́ra fóònù fún yín náà. Jésù. Ẹ kí ẹni tó ra fóònù fún yẹn kì í. Ìlórúkọ ẹni tó ra fóònù fún mi. Ẹjọ́ wọ́n ní kẹjẹrù láwọlé nítorí ọlá Adémọ́lá, ẹ ṣàánú mi Fátímọ̀ tàmí Àdùnní Adé mi, ọlá lẹ́yìn onídò. Èmi ni mọ̀mọ́ alájà tó ń jẹ́ Fátímọ̀ òye. Ó ṣe mo dúpẹ́, ó ṣe pásọ̀ mi ṣe wá.
ọkọ̀ arúgbó sanwó omi bàbá láàánú ni bàmí bí túra sólà mi ò ṣe wọ́n. Jésù Olúwa wa. àmín. Now mo gbọ́ tẹ ẹni wọ́n ní nǹkan ṣe yín lẹ́sẹ̀. ó ṣe mí mi lè. Kí la fẹ́ ṣe lénìí? Ráìsì àti gàrí la fẹ́ pín fún àwọn arúgbó. Bá a ṣe fẹ́ pín ráìsì ẹ wò ẹ̀yin arúgbó ẹ hallelujah. Ẹ hallelujah yẹn. Ráìsì la fẹ́ pín. Màmá yìí ẹ̀bùn pọ̀ lára wọn. A ṣe wọnú ara wọn ni. Ẹ̀yin náà gbọ́ tí ẹ̀ ń kọ́ látàárọ̀. Eléyìí kìí ṣeré òwe kìí ṣeré. One ẹlẹ́ni lò fóònù. Two wọ́n ní ẹfẹ́ lẹ́fẹ́ gba abẹ́rẹ́ kan. ẹ fẹsẹ̀ mi. Kí ló ṣe yín lẹ́sẹ̀? ẹsẹ̀ yẹn kí ni spider cut mi yẹn gbà tán yọ eegun èèyàn. Spinal cord. gbà tán yọ irun Spider cut. spider cut. Spider cord. Spinal. gbà tí mo wá yọ ẹsẹ̀ yẹn mi lè dúró dáadáa. Bá ń wo kọ́mẹ́ǹtì yẹn ẹnìkan máa fún yàn fóònù sí i. Kí ló ń sọ fún mi yìí? What are you telling me? Mo ń gbọ́ yín màmá. mi wà lè dúró dáadáa. mo ṣe wá bá yín pé mo ti ra méjì inú abẹ́rẹ́ yẹn so 97,000 47,000 ó wá kó 5 ni wọ́n wá ní mo wá sọ fún ọ̀rẹ́ mi ó wá ní kí n lọ sí mo wá ní mi mo dààmú lọ́jọ́ mo yáwó mọ́tò tí mo fi dọ́dọ̀ yín bí báyìí wọ́n ní tí n bá ti wọ ọ̀dọ̀ Àgbàlá Adémọ́lá báyìí wípé ayé mi ti dáa. kí lè ròyìn nípa iṣẹ́ oore tí Àgbàlá Gabriel ń ṣe fún àwọn òṣèré àwọn arúgbó àwọn aláìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Lóòótọ́ àwọn kan ti ń kọ̀ndẹ́mù Àgbàlá Gabriel pé ó fi ń ṣe nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kí lè rò tìyín kí lẹ́yìn rò nítorí pé bó bá jẹ́ pé irú Àgbàlá Gabriel yìí bá pé bíi 10 lásán ní agbègbè ibi tí wọ́n wà ní kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? ṣé rò pé àwọn aláìní sì máa ṣẹ́kù àwọn èèyàn ìfọkànbalẹ̀ á wà? Kí lè ròyìn? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.